àǹtí Kẹ́mi àǹtí Bọ́sẹ̀dé ẹ̀yà mi létí. Ṣẹ́gun bọ́dà fẹ́mi o ẹ̀dákun ẹ tẹ́tí. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun ẹ̀dákun ẹ jáwọ́. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Pé mo jọba, pé mo dádé ògo, ẹ̀yà mi létí. Àǹtí Kẹ́mi àǹtí Bọ́sẹ̀dé ẹ̀yà mi létí. Gbogbo ọmọ Ọlọ́run. Bọ́dà Ṣẹ́gun bọ́dà fẹ́mi o ẹ̀dákun ẹ tẹ́tí. Wọ ọ̀gá lẹ́nu. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun ẹ̀dákun ẹ jáwọ́. Asọ̀rọ̀ ọmọ ọlọ́mọ lẹ́yìn. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìjà ọ̀dà máa fi lọ. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Ọ̀run àpàdé kójọ máa ráyé lójúmọ́. Ọ̀pọ̀ ló ń pariwo páyé la ó ṣe ká tó sọnù. Ọ̀pọ̀ nínú wọn wọ́n ti fàyè wọn bọ ọ̀run jẹ́. Wọ́n ti gbàgbé wípé ọjà láyé yìí ọ̀run nílé wa. Ohun tí máa dáwọ́lé tí mi ò fi ní bá ọ lọ o. Ohun tí máa dáwọ́lé tí wọ́n ò fi kọ̀ mí sílẹ̀. Olúwa dákun o, ràn mí lọ́wọ́ máa jẹ́ ṣe. Olúwa dákun o, bàbá ro tẹ̀jẹ̀ rẹ̀. Àǹtí Kẹ́mi àǹtí Bọ́sẹ̀dé ẹ̀yà mi létí. Ọmọ Ọlọ́run ẹ tẹ́tí. Bọ́dà Ṣẹ́gun bọ́dà fẹ́mi o ẹ̀dákun ẹ tẹ́tí. Ẹgbóhùn wa lóore. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun ẹ̀dákun ẹ jáwọ́. Ẹgbóhùn tọ́lọ́run. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Àpamọ̀lẹ́kún jayé kò gbọ́ ohun tí ẹ kì í sọ fún ìjọ. Mo wáyé ayọ̀ wọ́n fomi wẹ̀ mí. Nígbà mo dáyé tán ohun ayé yìí fẹ́ fà mí. Àní mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò dandan. Mo fẹ́ ṣe babaláyé, mo fẹ́ jọba òun dandan. Ẹ̀gbọ́n fàbùrù sówó, ọkọ fàyà rẹ̀ sówó. Ohun ayé. Báyé lọ, ọ̀rẹ́ mi rántí àfi sùn rẹ̀. Ohun tá jẹ́ láyé yìí kọ́ ló máa mú wa délé gbogbo. Ìgbàlà ẹ̀mí rẹ̀ ni Jésù béèrè lọ́wọ́ rẹ̀. Lórí ìkànnì Káyà rédíò, lórí ètò Ọlọ́run àpèdáhùn, ibẹ̀ náà la tún wà. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù Kristi. Arúgbó ọjọ́ o, arúgbó ọjọ́ o, arúgbó ọjọ́. Ọlọ́run tó ní àná, Ọlọ́run tó ní òní, Ọlọ́run tó ní ọ̀la. Ìwọ la gbéga, ìwọ la yìn, Ọlọ́run gba ọpẹ́ wa. Lórí arákùnrin tó ń ṣàmì, màmá tó ń ṣàmì yìí, Ọlọ́run gba ẹ̀yìn wa. Ní gbogbo ọ̀nà la dúpẹ́ o, ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. A ó máa yìn ọ́, a ó máa dúpẹ́. Ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ. Níbikíbi tí o bá wà, tí o ti gbóhùn ẹ̀mí mímọ́ lẹ́nu mi, mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run yìí a ó gbàdúrà. Lẹ́yìn àdúrà màá wá gbàdúrà fún wa. Èmi sọ sínú ayé rẹ gẹ́gẹ́ bí àpọ́stù Olódùmarè. Etí rẹ kó máa gbọ́ ìròyìn ayọ̀. Káì ayọ̀ rẹ kó kún, ọkàn rẹ kó kún fún ayọ̀. Ayé rẹ kó kún fún ayọ̀. Etí rẹ kó kún fún ayọ̀. Etí rẹ kó máa gbọ́ ìròyìn ayọ̀. Kí ni ohun tí ẹ̀mí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá wa fi sọ̀rọ̀ ní òní ọjọ́ Wednesday, ọjọ́ àánú? Òun náà ni wípé arákùnrin, sa agbára rẹ, sa ipá rẹ láti tọ̀ Ọlọ́run lọ́rùn, láti tọ̀ lẹ́yìn nígbà tó wà láyé, nígbà tó wà láyé. Paul ló ń bá Timothy sọ̀rọ̀. Paul jẹ́ ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run àti àpọ́stù Olódùmarè. Timothy jẹ́ kan nínú àwọn àtẹ̀lé Paul. Paul wá ń sọ àwọn ọ̀rọ̀ kan fún Timothy. Àwọn ọ̀rọ̀ tí ó sọ fún yẹn, òun náà mo fẹ́ fi gbà ọ́ níyànjú. Èmi náà dúró gẹ́gẹ́ bí àpọ́stù Ọlọ́run nínú ilé iṣẹ́ rédíò Káyà rédíò lórí ètò Ọlọ́run àpèdáhùn.
pé kí ìwọ náà kó sa apá rẹ láti tẹ̀lé Ọlọ́run lákòókò tí o ṣì wà láàyè. Ẹ jẹ́ ká wo ìwé 2 Timothy orí 4 ẹsẹ̀ 9. Kí ló wí? Yes. Sa ipá rẹ láti tètè tọ̀ mí wá, nítorí Dẹ́mà ti kọ̀ mí sílẹ̀, nítorí ó ti fẹ́ ayé ìsinsìnyí, ó sì ti lọ sí Tẹsalóníkà, ní Kérékénì, ní Gàléṣíà, Tútù sí Dámátíà. Lúùkù nìkan ni ó wà pẹ̀lú mi, Máàkù wà pẹ̀lú rẹ̀, nítorí òun lọ fún mi fún iṣẹ́ ìránṣẹ́. Mo rán Títíkù níṣẹ́ lọ sí Éfésù. Aṣọ òtútù ni mo fi sílẹ̀ ní Troa lọ́dọ̀ Kápù. Nígbà tí ìwọ bá ń bọ̀, mú wá, àti ìwé wọn nì, pàápàá ìwé àwọ̀ wọn nì. Alẹ́sándérù alágbẹ̀dẹ bàbá ṣe mí ní ibi púpọ̀. Olúwa yóò san fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ẹni tí kíwọ kí ó máa ṣọ́ra fún, nítorí ó kọ ojú ìjà sí ìwàásù wa púpọ̀. Hallelujah. 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 Pọ́ọ̀lù ló ń gba Timothy níyànjú. Àwọn tí wọ́n ń tẹ̀lé Pọ́ọ̀lù kì í ṣe ẹnìkan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, kì í ṣe mẹ́rin, ṣùgbọ́n ẹnìkan òun la fẹ́ fi ṣe àkàwé ọ̀rọ̀ tí a ń sọ. Ẹni náà ni Dẹ́mà. Dẹ́mà yìí ó jẹ́ kan nínú àwọn tó ń tẹ̀lé Pọ́ọ̀lù fún iṣẹ́ ìránṣẹ́ káàkiri. Ṣùgbọ́n ní ọjọ́ kan Pọ́ọ̀lù ṣàkíyèsí wípé ọkùnrin tí a pè ní Dẹ́mà yìí ó wẹ̀yìn kò rí mọ́. Ó wá béèrè lọ́wọ́ Timothy. Dẹ́mà ń kọ́ Timothy wípé Dẹ́mà ti padà. Bíbélì wá wípé Pọ́ọ̀lù ní ó dáa, ìwọ Timothy sa ipá rẹ láti tètè tọ̀ mí wá, nítorí Dẹ́mà ti kọ̀ mí sílẹ̀, nítorí ó ń fẹ́ ayé ìsinsìnyí, ó sì lọ sí Tẹsalóníkà, Kérékénì sí Gàlátíà. Ìyẹn ni wípé Dẹ́mà ó gbà láti lọ sínú ayé, láti gbádùn ayé, ju wípé kó ṣiṣẹ́ Olúwa, àbí kó tẹ̀lé ìránṣẹ́ Ọlọ́run, àbí kó kéde ìrere, àbí kó jẹ́ aládùúà, àbí kó gbé ìgbé ayé ìwà mímọ́. Arákùnrin àti arábìnrin, èmi náà ń ké sí ọ báyìí, ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń ké sí ọ báyìí. Nírú àkókò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà, lórílẹ̀‐èdè Ghana, àti ní gbogbo àgbáyé níbikíbi tó o bá wà, orílẹ̀‐èdè tó wù kó má ṣàìwà, jẹ́ kí n sọ fún ọ, ohun ayé ó máa bá ayé lọ. Dẹ́mà kọ̀ Pọ́ọ̀lù sílẹ̀ nítorí pé kò fẹ́ rìn ní ìlànà Ọlọ́run mọ́. Kí lohun tó dé bá ìwọ náà? Kí lohun tó ṣẹlẹ̀ sí ọ? Ipò wo ló wà tí wọn náà wò pé o ò ní sin Ọlọ́run mọ́, o ò ní tẹ̀lé Kristi mọ́, o ò ní gbàdúrà mọ́, o ò ní ṣèfẹ́ rẹ̀ mọ́, àfi tó bá padà sínú ayé. Arákùnrin àti arábìnrin, Dẹ́mà padà, mo rọ̀ ọ́, ìwọ náà má padà lẹ́yìn Ọlọ́run. Má fi Kristi sílẹ̀, má fi agbára rẹ̀ sílẹ̀, má fi àdúrà sílẹ̀, má fi ìgbé ayé ìwà mímọ́ sílẹ̀, nítorí wípé kò sí ohun tó ń bẹ nínú ayé bí kì í ṣe ìparun. Ìparun ló ń bẹ nínú ayé. Ẹni
ẹni bá ti fi ara rẹ̀ sílẹ̀ fún ayé láti jẹ bíbélì wípé ó kú nígbà tó wà láàyè. Gbogbo ẹnikẹ́ni tó bá fi ara rẹ̀ sílẹ̀ fún ayé láti jẹ ó kú nígbà tó wà láàyè. Ó kú nígbà tó wà láàyè. Dẹ́mà ó fi ara rẹ̀ sílẹ̀ láti jẹ ayé. Ó lọ sí Tẹsalóníkà, ó lọ Kírísítẹ́nì, ó gbabẹ̀ sí Gàlátíà nítorí ohun ayé. Bíbélì wípé Paul wá sọ fún Timothy, sa ipá rẹ̀, sa ipá rẹ̀. Arákùnrin àti arábìnrin, èmi náà ń sọ fún ọ báyìí o, sa ipá rẹ̀ o, sa ipá rẹ̀ o, sa ipá rẹ̀ o láti tètè tọ̀ Ọlọ́run wá, láti tètè gba Jésù Kristi sínú ayé rẹ̀, láti tètè tẹ̀lé Jésù Kristi. Sa ipá rẹ̀. Àkókò rẹ̀ o kò dúró di ẹnikẹ́ni. Gbọ́, ikú lè dé lọ́wọ́lọ́wọ́, ikú lè dé ní alẹ́, ikú lè dé ní àárọ̀, ó lè dé lọ́sàn-án, ó lè dé ní àṣálẹ́, ó lè dé lóru, ó lè dé ní ìrọ̀lẹ́, ó lè dé ní ìdájí. Ní ìgbàkúgbà ni ikú lè dé sí ọmọ ènìyàn. Ṣùgbọ́n mo sọ lórúkọ Olúwa, gbogbo ẹ̀yin tí ẹ gbóhùn mi, ẹ ò ní kú ikú kíkú kan. Ẹ ò ní kúkú òjijì. Èmi náà ò ní kúkú òjijì. Ìwọ náà ò ní kúkú òjijì. A ò ní kú. A ò ní kú. A máa yè. Ìyè la máa yè. Bíbélì wípé Lúùkù nìkan ni ó wà pẹ̀lú mi. Mú Máàkì dání pẹ̀lú rẹ o, nítorí ó wúlò fún iṣẹ́ ìránṣẹ́. Ọ̀nà wo ni ìwọ náà ti wúlò fún Ọlọ́run, arákùnrin àti arábìnrin? Ọ̀nà wo ló ti wúlò fún Ọlọ́run? Ṣùgbọ́n òun yẹ ó wúlò fún Ọlọ́run. Ohun èlò Ọlọ́run ni ọ́. Kò sí ẹni tí Ọlọ́run dá tí ò sí ẹ̀bùn kan nínú ayé rẹ̀. Jọ̀ọ́, báwo ló ṣe ń lo ẹ̀bùn èyí tí Ọlọ́run fi fún ọ? Báwo ló ṣe ń lo ẹ̀bùn èyí tí Ọlọ́run fi dá ọ lọ́lá? Ẹ jẹ́ ká wo ohun tí ìwé Àìsáyà 55 orí ìkẹfà, orí 55 ẹsẹ̀ ìkẹfà. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìwé Àìsáyà sọ. Yes. Ẹ wá Olúwa. Ẹ wá Olúwa. Nígbà tí ẹ lè rí. Nígbà tí ẹ lè rí. Ẹ pè é. Ẹ ké pè é. Nígbà tí ó wà nítòsí. Nígbà tí ó wà nítòsí. Ẹ wá Olúwa ní ìgbà tí ẹ lè rí. Ìyẹn ni wípé àkókò tí ọwọ́ rẹ pé, tí ẹsẹ̀ rẹ pé, tí ojú rẹ pé, tí imú rẹ wà, tí etí rẹ wà. Gbọ́, àkókò tí gbogbo ọwọ́ dúró ṣeṣeṣe, àkókò tí èémí tí ò tí kúrò ní ara rẹ̀. Wá Olúwa nírú àkókò yẹn, ké pe Ọlọ́run o. Bíbélì wípé olódodo a máa gbàdúrà ṣáájú ọjọ́ ibi. Ọjọ́ ibi wà, ọjọ́ ire wà. Ògbọ́n kan tí ìwé Àìsáyà 47 ó ní èmi ni mo dá ibi, ó ní bẹ́ẹ̀ ni èmi ni mo dá ire, èmi ni mo dá ìmọ́lẹ̀, èmi ni mo dá òkùnkùn. Ọjọ́ ibi wà, ṣùgbọ́n mo gbàdúrà bí àpọ́sù Olódùmarè mo sọ àsọtẹ́lẹ̀ sí ayé rẹ, ọjọ́ ibi ò ní dé bá ọ. Amen. Ọjọ́ ibi kò ní dé bá ọ. Amen. Ọjọ́ wàhálà kò ní dé bá ọ. Amen. Ọjọ́ ìdààmú kò ní dé bá ọ. Amen. Gbọ́, wá Olúwa nígbà tó rí. Kẹ́pẹ́ o nígbà tó wà nítòsí. Ó wà nítòsí nígbà tí àlàáfíà tó wà nínú ayé rẹ̀. Ó wà nítòsí nígbà tó lè gbé ọwọ́, tó lè gbé ẹsẹ̀. Ó wà nítòsí nígbà tó ń gbọ́rú ọ̀rọ̀ tí mò ń sọ yìí.
ó wà nítòsí nígbà tí wọ́n ń wàásù sí ọ, ó wà nítòsí nígbà tó sọ pé kó fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó wà nítòsí nígbà tó sọ pé kó má ṣàgbèrè, ó wà nítòsí nígbà tó ní kó má ṣe panṣágà, ó wà nítòsí nígbà tó ní kó má mu ọtí, ó wà nítòsí nígbà tó ní kó má rìnrìn kùnrin, ó wà nítòsí nígbà tó sọ wípé kó má ṣe bọ òrìṣà kó òrìṣà. Arákùnrin àti arábìnrin kẹ́pẹ́ nígbà tó wà nítòsí. Yes. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ẹ gbọ́ mi, jẹ́ kí ènìyàn búburú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Jẹ́ kí ènìyàn búburú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Nítorí wípé Bíbélì wípé ẹ sọ fún ènìyàn búburú pé kì yóò dára fún. Ìdí nìyẹn tí Paul ṣe wá ń rọ Timothy tó dẹ̀ fi ń rọ àwọn tó ń tẹ̀lé wípé kí ènìyàn búburú o kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Kí làwọn ọ̀nà ènìyàn búburú? Number one, ọ̀nà ìgbé ayé ẹ̀ṣẹ̀, ọ̀nà ìgbé ayé ẹ̀ṣẹ̀. Bíbélì wípé Olúwa fẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò fẹ́ ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀. Ohun tí Ọlọ́run dẹ̀ ń pè fún ẹlẹ́ṣẹ̀ ni ìrònúpìwàdà. So ọ̀nà búburú àkọ́kọ́ èyí tó jẹ́ ìríra níwájú Olúwa ni wípé kéèyàn máa gbégbé ayé ẹ̀ṣẹ̀. Ìdí nìyẹn tí Kristi fi wá sí ayé tó fi kú fún wa pé kó lè mú ẹ̀ṣẹ̀ aráyé kúrò. Ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ní olórin kan wípé ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o, torí mi ló ṣe jìyà. Kí ó kú kí àwa má bàa kú, ó jìyà kí àwa má bàa jìyà. Ẹ wo, wọ́n nà ní ẹgbà, ẹgbà yẹn dá àpá sí ara rẹ̀. Bíbélì wípé ó wá di àlàáfíà. Ìnà ẹgbà yẹn ó dìnà àlàáfíà sí ayé tiwa. Ó dìnà ìpalára fún òun, ó dìnà ikú fún òun, ó dìnà egbò fún òun, ṣùgbọ́n ó dìnà àlàáfíà fún gbogbo ẹni tó gbà gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. So ikú tó yẹ kó o kú, ibi tó yẹ kó dé bá ọ, Kristi ti kú. Ibi yẹn ti dé bá Kristi nítorí tirẹ̀. Ṣé o máa ṣàmì, arákùnrin àti arábìnrin? Mo sọ sínú ayé rẹ, ibi ò ní dé bá ọ. Ò ní kúkú òjijì, ò ní kúkú àtìlẹ́, ò ní kú ìmúlò ìgbà. Ikú ò ní pa ọ, ikú ojú ọmọ ò ní pa ọ, ikú ojú àlá ò ní pa ọ, ọ̀pá ikú ò ní pa ọ. Ó ti rí àlẹ́, ó ṣe máa rí nìyẹn. Ní orúkọ tí Baba àti tí Ọmọ àti tí Ẹ̀mí Mímọ́. Sọ fún ènìyàn búburú kó fi ọ̀nà rẹ̀ sílẹ̀. Yes. Kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀. Kí ẹlẹ́ṣẹ̀ kó kọ ìrònú rẹ̀ sílẹ̀. Ìrònú tiẹ̀ òun náà ni ọtí mímu. Ìrònú tiẹ̀ òun ní ìwàkiwà. Ìrònú tiẹ̀ òun ní ìgbésí ayé àgbèrè. Ìrònú tiẹ̀ òun ní ìgbésí ayé panṣágà. Ìrònú tiẹ̀ òun ní ìgbésí ayé ìjàdùkú. Ìgbésí tiẹ̀ òun ní ìgbésí ayé kó máa jalè. Ìgbésí tiẹ̀ òun ní ìgbésí ayé 419. Paul wípé kí ẹlẹ́ṣẹ̀ kó kọ ìrònú rẹ̀ sílẹ̀. Ohun tí ènìyàn ń ṣe tínú Ọlọ́run ò dùn sí, tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, òun là ń pè ní ẹ̀ṣẹ̀. Now Paul wá wípé kó fi àwọn nǹkan kan yẹn tí a kà sílẹ̀ kó fi sílẹ̀. Ìjà, àárẹ̀ kan, àìnífẹ̀ẹ́, àìgbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, sísọ̀rọ̀ òdì, èpè ṣíṣẹ́ àti àwọn ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ìwà ìríra níwájú Ọlọ́run. Kí ẹlẹ́ṣẹ̀ kó ní ìrònú láti fi gbogbo àwọn ìwà yẹn sílẹ̀. Yes. Sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Kí irú ènìyàn bẹ́ẹ̀ kó wá yí padà sí Olúwa. Ìyẹn ni pé kí Ọlọ́run tó gbàkóso ayé irú ènìyàn bẹ́ẹ̀ pátápátá. Kí Ọlọ́run tó gbàkóso
iṣẹ́ ènìyàn bẹ́ẹ̀ pátápátá, kí Ọlọ́run kó gbàkóso ìgbà àti àkókò ènìyàn bẹ́ẹ̀ pátápátá, nítorí wípé ó ti ní ẹ̀mí ìrònúpìwàdà. òun yóò sì ṣàánú fún un. Gbọ́, Ọlọ́run wa jẹ́ Ọlọ́run aláàánú, ó fẹ́ràn rẹ, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ òun ni ò fẹ́. Ó fẹ́ràn mi, ẹ̀ṣẹ̀ ọwọ́ mi òun ni ò fẹ́. Ọlọ́run fẹ́ràn gbogbo ènìyàn tó dá, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ wa ni ò fẹ́. Yes. àti sí Ọlọ́run wa. Nítorí wípé aláàánú ni Ọlọ́run wa, ó ní àánú. Bíbélì wípé ó ní a máa ṣe àánú fún àwọn tí òun yóò ṣe àánú fún. Yes, Lord. Bí Ọlọ́run yóò ṣe àánú fún àwọn tí Ọlọ́run yóò ṣe àánú fún. Yes. yóò sì fi jì í ní ọ̀pọ̀lọpọ̀. Wo níwọ̀n ìgbà tó bá ti kọ̀, tó bá ti gbà, gbọ́ mi bàbá mà, tó bá ti gbà láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tó dẹ̀ ṣetán láti rìn pípé níwájú Ọlọ́run, ohun tó máa ṣẹlẹ̀ rèé o. Bíbélì wípé ó ní yóò fi ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, yóò fi ẹ̀ṣẹ̀ tèmi náà jì mí ní ọ̀pọ̀lọpọ̀, kò sọ pé ní díẹ̀, ní ọ̀pọ̀lọpọ̀. Àánú àwa máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wa. Àánú ojú rere a máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wa. Ìgbéga a máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wa. Ìdàgbàsókè, ìsọdínnílá a máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wa. Kí ẹlẹ́ṣẹ̀ kó fi ọ̀nà búburú rẹ̀ sílẹ̀, kó sì wá sí ìrònúpìwàdà. Ní ìparí, yes. nítorí èrò mi kì í ṣe èrò yín. Gbọ́ káì, èrò Ọlọ́run kì í ṣèrò tiẹ̀ o. Ó ní mi ò mọ̀ bó ṣe máa ṣe. Ohun tó dá mi lójú ni wípé Ọlọ́run mi yóò ṣe ìyanu. Nítorí pé ọ̀nà rẹ̀ kì í ṣe ọ̀nà ènìyàn, èrò rẹ̀ kì í ṣe èrò ènìyàn. bẹ́ẹ̀ni. Ìwé Jeremiah 29 verse 11. Jeremiah 29 11. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó wà níbẹ̀. Jeremiah 29 11. nítorí èmi mọ èrò tí mo rò sí. Gbọ́, Ọlọ́run wí pé òun mọ èrò tí òun rò sí ọ, tí òun rò sí mi. Òun mọ ohun tí òun máa ṣe fún ìwọ tó ní mi gẹ́gẹ́ bí Ọlọ́run. Ó ní mo mọ èrò tí mo ní sí ọ, sí bàbá, sí ìyá, sí ọmọ àti sí gbogbo ènìyàn lọ́kùnrin àti lóbìnrin ní Olúwa wí. tó bá ṣetán láti ronú kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Ohun tí Olúwa wí rèé. Yes. ní Olúwa wí. Ní Olúwa wí. a ní èrò àlàáfíà. Gbọ́, èrò tí Ọlọ́run rò gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, èrò àlàáfíà ló ní sí ọ. Èrò àlàáfíà, ìyẹn ni pé kò fẹ́ ọ fún ibi. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn àpọ́stù, ibi ò ní dé bá ọ. Amen. Ọjọ́ ibi ò ní dé bá ọ. Amen. Ibi àárọ̀ ò ní dé bá ọ. Amen. Ibi ọ̀sán ò ní dé bá ọ. Amen. Ibi àṣálẹ́ ò ní dé bá ọ. Amen. Ibi òru ò ní dé bá ọ. Amen. Ibi ojú ọ̀run ò ní dé bá ọ. Amen. Ibi ojú àlá ò ní dé bá ọ. Amen. Tí ìrọ̀lẹ́, àṣálẹ́, ọ̀sán àti ti ìdájí, ibi ò ní dé bá ọ. Amen. Yes. a ní èrò àlàáfíà. Gbọ́, kì í ṣe fún ibi. èrò àlàáfíà kì í ṣe fún ibi. Ìyẹn ni pé God has plans, good plans for your life. For you, ó ní èrò rere fún ayé rẹ. Ó ní èrò tó dára fún ayé rẹ. Ṣùgbọ́n ìwọ ló ń tẹ̀síwájú nínú èrò inú rẹ. Ṣùgbọ́n tó bá ti yí padà kúrò nínú èrò ibi, wàá rí wípé èrò rere Ọlọ́run á wá sí ìmúṣẹ. Ní ìparí, kí a tó gbàdúrà mẹ́ta kí tó gbàdúrà fún wa, ẹ jẹ́ ká wo Genesis
Genesis 17. Genesis 17 chapter 1 verse 1. 17:1. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀. nígbà tí Abraham Nígbà tí Ábúráhámù sì di ẹni ọgọ́tàdínlọ́gọ́rùn-ún yes ọdún Olúwa fara wọn Abraham Ọlọ́run fara wọn nígbà tó di ọmọ ọdún ọgọ́ta ọdún mọ́ ó dín Ọlọ́run fi ara wọn Ábúráhámù yes ó sì wí fún pé ó wí fún un pé èmi ni Ọlọ́run gbọ́ Ábúráhámù èmi ni Ọlọ́run Olódùmarè èmi ni Olódùmarè Ọlọ́run tó ní ohun gbogbo lódù Ọlọ́run tó ní ohun gbogbo láyé àti lọ́run èmi ni Ọlọ́run yes máa rìn níwájú mi. ohun tí Ọlọ́run ṣe ń tún júwe ara rẹ̀ fún Ábúráhámù ni wípé Ábúráhámù ti rìn nínú èrò ara rẹ̀ ó rìn nínú èrò ara rẹ̀ ó ti ṣe àṣìṣe àwọn èrò tó níyẹn àwọn ìgbésẹ̀ tó ń gbé yẹn is a wrong step that you don't need to take àwọn ìgbésẹ̀ tí ò yẹ kó o gbé ni ẹlòmíì ti ṣí ẹsẹ̀ gbé ẹlòmíì ti ṣí ẹsẹ̀ gbé èrò tó o gbé èrò tí ò dáa ni ìdí nìyẹn tó fi jẹ́ pé àṣeyọrí fi jìnnà sí ẹlòmíràn ìdí nìyẹn tó fi jẹ́ wípé àṣetì ló ń bá ẹlòmíràn gbé nítorí pé ó ń tẹ̀síwájú nínú èrò ara rẹ̀ èrò Ọlọ́run kò fún láàyè Ọlọ́run wá sọ fún Ábúráhámù èmi ni Ọlọ́run o èmi ni Olódùmarè ìyẹn ni pé Ọlọ́run tó ní ohun gbogbo Ọlọ́run wá sọ fún wípé ó ti ṣe àṣìṣe ṣùgbọ́n ìkìlọ̀ kan ni mo fẹ́ ṣe fún ọ má rìn nínú èrò ara rẹ mọ́ now kí l'Olúwa wá sọ fún. máa rìn níwájú mi. máa rìn ní iwájú mi. kí ó sì pé. kí o sì pé ìyẹn ni wípé láti ọjọ́ tí Ọlọ́run ti bá Ábúráhámù ń sọ̀rọ̀ yẹn Ábúráhámù máa rìn níwájú mi o kó o sì pé tó bá ti ń rìn níwájú Ọlọ́run á wá ṣetán láti mú èrò rẹ̀ láti mú ṣẹ because èyí tí Ábúráhámù àti aya rẹ̀ Sárà tí wọ́n dá lára tí wọ́n jọ gbìmọ̀ tí wọ́n ṣe èrò Ọlọ́run kọ́ èrò Ọlọ́run ni pé ìwọ yóò bí ọmọkùnrin kan ìwọ yóò di bàbá orílẹ̀-èdè ṣùgbọ́n Ábúráhámù ò farabalẹ̀ ó tẹ̀síwájú ní èrò ara rẹ̀ ó tẹ̀síwájú ní èrò òun àtìyàwó rẹ̀ wọ́n dẹ̀ ṣe é wọ́n wá bí ọmọ èyí tí a pè ní Ishmael yẹn ọmọ ẹrúbìnrin tí a pè ní Ágà ṣùgbọ́n nígbà tó tó àkókò kan Olúwa ti rí pé kì í ṣe nínú èrò mi kì í ṣe nínú ètò mi Ọlọ́run mọ̀ nípa rẹ̀ o nítorí pé Ọlọ́run ni Ọlọ́run á máa jẹ́ ṣùgbọ́n kì í ṣe ọmọ tó fẹ́ fún Ábúráhámù nìyẹn pé ìyẹn ò kì í ṣe àrólé rẹ o ìyẹn ò kì í ṣe àrólé rẹ o ìyẹn ò ṣe àrólé rẹ o ohun tó máa ṣe ni wípé tẹ̀síwájú nínú èrò mi tẹ̀síwájú nínú èrò mi tẹ̀síwájú nínú ètò mi kí ayé rẹ kó lè nítumọ̀ rìn níwájú mi kó o sì pé. èmi ó sì bá ọ dá májẹ̀mú mi. gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ti mú ìgbésẹ̀ tó gbé láti dá nǹkan rú ó ti bà májẹ̀mú Ọlọ́run jẹ́ nínú ayé rẹ̀ ó ti dá ètò àti májẹ̀mú Ọlọ́run rú nínú ayé rẹ̀ ṣùgbọ́n mo rọ̀ ọ́ nínú àkókò báyìí nígbà tí o ti yí padà kúrò nínú ìwà búburú wá máa tẹ̀síwájú kó wá rìn níwájú Ọlọ́run kó pé kémi náà rìn níwájú Ọlọ́run kó pé kí mọ́mí rìn níwájú Ọlọ́run kẹ́ pé kí gbogbo àwọn táwọn gbọ́dọ̀ ká rìn níwájú Ọlọ́run ká pé kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó lè máa pọ̀ sí nínú ayé wa kí ète àti èrò rẹ̀ kó lè wá sí ìmúṣẹ gbọ́lẹ̀ kan sí sa ipá rẹ̀ láti tọ̀ ọ́ lẹ́yìn sa ipá rẹ̀ àti agbára rẹ̀ láti tọ̀ ọ́ lẹ́yìn képe nígbà tó wà nítòsí képe o nígbà tó wà nítòsí ṣe àwárí rẹ̀ nígbà tó lè rí àkókò tó wà láàyè ló lè képe àkókò tó wà láàyè ló lè ṣàwárí rẹ̀ àkókò tó wà láàyè ìgbà ayé ló lè tọ̀ lẹ́yìn èmi sọ lórúkọ Olúwa bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ gbogbo ẹ̀yin tí ẹ ti mọ Ọlọ́run tẹ ní Kristi
ẹ ò ní padà sẹ́yìn. Àmín Jésù. Agbára dáni padà bí a ṣe dá Ádámù padà kò ní ráyè lórí ayé rẹ. Amen. Ipá àti ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní nípa lórí rẹ. Amen. 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 Ipá àti ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní nípa lórí rẹ. Amen. Ẹ̀mí tí ń ronú láti tẹ̀lé Ọlọ́run, láti ṣe ìfẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi, Olúwa kó fi fún ọ. Amen. 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 Lórúkọ Jésù Kristi, Olúwa kó fi fún ọ. Amen. The mighty name of Jesus. Ètò rere Ọlọ́run nínú ayé rẹ sà, nínú ayé rẹ mà, ó máa wá sí ìmúṣẹ. Amen. Ó máa wá sí ìmúṣẹ. Amen. Ipá àti agbára ẹ̀ṣẹ̀, ètò rẹ̀, lórúkọ Jésù kò ní dàrú. Amen. Nínú ayé rẹ, nínú ìgbà rẹ, nínú àkókò rẹ kò ní dàrú. Amen. Ọ̀nà rẹ ò ní dàrú. Amen. Ayé rẹ ò ní dàrú. Amen. Iṣẹ́ rẹ ò ní dàrú. Amen. Mo wá sọ lórúkọ Olúwa. Ó ní èrò tí mo ní, Jeremiah 29:11. Ó ní sí ọ màmá, sí ọ bàbá, èrò àlàáfíà ni láti òní lọ. Èmi pa ní àṣẹ, ìní àkàpálì àmàsúdà, ẹ lọ máa gbé ní àlàáfíà. Amen. Èrò àlàáfíà Ọlọ́run kó wá sí ìmúṣẹ lórí ayé rẹ. Amen. Èrò àlàáfíà Ọlọ́run kó wá ní ìmúṣẹ lórí ìgbà rẹ, Amen. lórí ẹbí rẹ, Amen. lórí ọmọ rẹ, Amen. lórí ìgbà rẹ, Amen. lórí àkókò rẹ. Amen. Èrò àlàáfíà Ọlọ́run kó wá sí ìmúṣẹ. Amen. Jesus name. Ó máa ṣe rere. Amen. Ó máa ṣe rere. Amen. Jesus name. Lórúkọ Jésù Kristi, ó máa ṣe rere. Amen. Ìṣerere máa jẹ́ ìpín rẹ. Amen. Mo sọ bí Olúwa ti bẹ, ìdásí láti òkè tí a pè ní supernatural power, In the mighty name. supernatural success, In the mighty name. supernatural breakthrough. In the mighty name. Lórúkọ Jésù, ọ̀run yọ̀ǹda ẹ̀ fún ọ. Amen. Kí ọ̀nà rẹ kó là. Amen. Ilé-iṣẹ́ Káyà rédíò kò ní jóná. Amen. Ilé-iṣẹ́ yẹn ò ní jóná. Amen. Kò ní jóná. Amen. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ tó ń bẹ níbẹ̀. Lórúkọ Jésù, àbọ̀ Ọlọ́run kó dájú lórí rẹ̀. Amen. Mo gbàdúrà fún àfáà Taofik àti àǹtí Olúbísí àti gbogbo ọmọ olóòkú Káyà Lukman àti ìyàwó bàbá Káyà Lukman. Àbọ̀ Ọlọ́run kó dájú lórí ayé yìí. Amen. Láàrin pèdèpèdè àgbáyé, Alhaji Taofik àti Olúfúnmi lórúkọ Jésù. Òyìn kó tókè. Amen. Ọ̀run kó gbé yín ga. Amen. Iléeṣẹ́ yẹn ò ní bàjẹ́. Amen. Yóò máa tẹ̀síwájú. Amen. Ìyanu á ṣẹlẹ̀. Amen. Ó ti rí bẹ́ẹ̀. Amen. Ìjọ ní Glorious Monday Apostolic Church lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú Ọ̀tà ní Ogun State. Iléeṣẹ́ náà kó máa tẹ̀síwájú. Amen. Ìjọ yẹn máa gbèrú. Amen. Ipá àti agbára ìjọba ọ̀rọ̀ àpáàdì kò ní ráyè lórí rẹ̀. Amen. Mo gbàdúrà fún yín mọ́mì, Ọlọ́run kó tún agbára yín ṣe. Amen. Kó tún agbára tèmi náà ṣe. Amen. Ní ọjọ́ mẹ́jọ òní, gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn mi pátá lórúkọ Jésù ká ẹ lọ ní ẹ̀rí. Amen. Ọlọ́run kó dé sínú ayé yìí. Amen. Kẹ́rí ìyanu. Amen. Orílẹ̀-èdè Nàìjíríà Olúwa bá wa túnṣe. Amen. Orílẹ̀-èdè Ghana Olúwa túnṣe. Amen. Ìlú Àkàrà ẹ̀mọ́ kó túnṣe. Amen. Ìjọba Ọlọ́run Olúwa kó mú wa níbẹ̀. Amen. A ó jọ yin Ọlọ́run. Amen. A ó jọ dúpẹ́. Amen. Ògo ni fún orúkọ rẹ̀. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Amen. 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 Jesus. Láti inú ìjọ ní Glorious Monday Apostolic Church, a bẹ̀rẹ̀ prógámù kan tí a pè ní kí ìjọba rẹ̀ dé. Kí ìjọba rẹ̀ dé. A ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá. Oṣù mẹ́ta la fẹ́ fi ṣe prógámù yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ló wà nínú prógámù náà àti Jésù máa lò, tí ẹ̀mí mọ́ dẹ̀ máa lò wọ́n. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run dẹ̀ bẹ nínú ayé wọn. Bẹ́ẹ̀ ni mo sọ lórúkọ Olúwa bó ṣe ń darapọ̀ mọ́ prógámù yẹn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọ̀run máa bẹ ayé rẹ wò, ìjọba rẹ̀ á dé sínú ayé rẹ. God bless you. Èmi ní ikọ̀ àti ìránṣẹ́ àpọ́stù Ọlọ́run Olúyẹmí Jẹ́jẹ́ láyé gbà láti inú ìjọ ní Glorious Monday Apostolic Church. Nọ́mbà mi rèé 080 29 50 39 37 080 29
503937. God bless you. A tún pàdé lọ́sẹ̀ tó mọ̀. Ire o. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀dé o, ẹ̀yà mi létí. Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi o, ẹ̀dákun ẹ tẹ́tí. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológo, ẹ̀dákun ẹ jáwọ́. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Pé mo jọba, pé mo dádé ògo, ẹ̀yà mi létí. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀dé o, ẹ̀yà mi létí. Gbogbo ọmọ Ọlọ́run. Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi o, ẹ̀dákun ẹ tẹ́tí. Wọ ọ̀gá lẹ́nu Ẹ̀ṣẹ̀ iṣẹ́. tó lè dènà lé ológo, ẹ̀dákun ẹ jáwọ́. Asọ̀rọ̀ ọmọ ọlọ́mọ Ìgbẹ̀yìn jẹ́ lẹ́yìn. kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìjà ọ̀dà máa fi Ìgbẹ̀yìn dọ̀mọ́. jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Ọ̀run àpàdé kójọ́ máa ráyé lójúmọ́. Ọ̀pọ̀ ló ń pariwo páyé la ó ṣe ká tó sọnù. Ọ̀pọ̀ nínú wọn wọ́n ti fàyè wọn bọ ọ̀run jẹ́. Wọ́n ti gbàgbé wípé ọjà láyé yìí ọ̀run nílé wa. Ohun tí máa dáwọ́lé tí mi ò fi ní bá ọ lọ o. Ohun tí máa dáwọ́lé tí wọ́n ò fi kọ̀ mí sílẹ̀. Olúwa dákun o, ràn mí lọ́wọ́ máa jẹ́ ṣe. Olúwa dákun o, bàbá ro tẹ̀jẹ̀ rẹ̀. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀dé o, ẹ̀yà mi létí. Ọmọ Ọlọ́run ẹ tẹ́tí. Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi o, ẹ̀dákun ẹ tẹ́tí. Ẹgbẹ́ òun adóre. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológo, ẹ̀dákun ẹ jáwọ́. Ẹgbẹ́ òun tọ́lọ́run Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Àpamọ́lẹ́kún jẹ́ ayé kò gbọ́ ohun tí ẹbí sọ fún ìjọ. Mo wáyé ayọ̀ wọ́n fomi rẹ̀ mí. Nígbà mo dáyé tán ohun ayé yìí fẹ́ fà mí. Àní mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò dandan. Mo fẹ́ ṣe babaláyé, mo fẹ́ jọba òun dandan. Ẹ̀gbọ́n fàbùrù sówó, ọkọ fàyà rẹ̀ sówó. Ohun ayé abáyé lọ, ọ̀rẹ́ mi rántí àti sùn rẹ̀. Ohun tá jẹ́ láyé yìí kọ́ ló máa mú wa délé gbogbo. Ìgbàlà ẹ̀mí rẹ̀ ni Jésù béèrè lọ́wọ́ rẹ̀. Ó máa dáwọ́lé tí mi ò fi ní bá ọ lọ o. Ó ti máa dáwọ́lé tí wọ́n ò fi kọ̀ mí sílẹ̀. Olúwa dákun o, ràn mí lọ́wọ́ máa jẹ́ ṣe. Olúwa dákun o, bàbá ro tẹ̀jẹ̀ rẹ̀. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀dé o, ẹ̀yà mi létí. Bàbá Bọ̀dá mọ̀mọ́. Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi o, ẹ̀dákun ẹ tẹ́tí. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológo, ẹ̀dákun ẹ jáwọ́. Ohun àìgbọràn Ìgbẹ̀yìn ìríra jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. ẹ kúrò nínú ẹ̀ṣẹ̀ ò dára. Òpin ayé ti dé, ẹ kíyè sára. Ọ̀rọ̀ Ọlọ́run tó sọ kò ní lọ́la iṣẹ́. Nígbà tí Àánú ti Jésù bá sọmọ. dé, kí bó bá bá ọ. ẹjẹ sọmọ dọba, àánú ti ṣẹrú dọba. Mo ti rẹrú tó padà dọba, mo jẹ ti rọba tó padà dẹrú. Nípasẹ̀ àánú ni ìyanu lè ṣẹlẹ̀ o. Nípasẹ̀ àánú ni àgàn yìí fi lè dọlọ́mọ. Nípasẹ̀ àánú ni àlùtàrí kà fi lè wọṣẹ́. Nípasẹ̀ àánú ni ògo yìí fi lè búyọ. Nípasẹ̀ àánú ni ẹrú sálẹ̀ dọ́ba. Èmi ọmọ ẹrú lásán ó máa lè sọ mí dọ́ba o.
nípasẹ̀ àánú ojú rere Ọlọ́run lè dira nípasẹ̀ àánú òun ni mo fi lè jọba. Omijé àánú ni mo ń pè ó òun ni mo fi sunkún bàbá.